ọ̀rọ̀ náà mà tún ti ń rúgbó bọ̀. wàhálà ńlá lélẹ́yìí ó dálẹ̀ láwùjọ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá torí pé a fẹ́ màgbà mọ́ nínú àwọn ọba ilẹ̀ Yorùbá. Kí ló tún ṣẹlẹ̀? fẹ́yìn tẹ́ ẹ̀ tí ì mọ̀ gbogbo ẹ̀ láyànnàná nínú fídíò yìí tó ṣẹlẹ̀ láàrin ọba Aláàfin tọ̀yọ́ eyín ọba Abdulhakeem Ọwọ́adé àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn eyín ọba Ràṣídì Ládọjà. wàhálà tún ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì o níbi ibi wẹ̀jẹwẹ̀mu tó wáyé lónìí. ṣùgbọ́n nǹkan kan play fídíò náà fún yín ẹ̀yin náà fojú ara yín rí. tí n bá ti play fídíò náà fún yín tán tẹ́ ẹ fojú ara yín rí ń wà padà wá ń wà sọ àwọn kankan tẹ́ ẹ mọ̀ nípa Aláàfin tọ̀yọ́ àti ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yín ọba Ràṣídì Ládọjà àti pé kí làwọn ènìyàn gangan sọ àti pé kí tún ni èrò tiyín lórí nǹkan tó ṣẹlẹ̀ in analyse àwọn nǹkan kan fún yín tẹ́yìn inú ó rí ṣùgbọ́n kí tó di pé ń sọ anything ń sọ nǹkan kan yóò wù mí ká kọ́kọ́ jọ wo fídíò náà nǹkan tó ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má ti rí ẹ̀yin tẹ́ ẹ bá sì ti rí ṣùgbọ́n ẹ tún jẹ́ àjọ wò lẹ́ẹ̀kan sí ẹ farabalẹ̀ wo fídíò náà o àwọn nǹkan tẹ́ ẹ rí àwọn nǹkan tẹ́yìn ò notice èmi ò wá padà wá sọ fún yín àti pé kí ni ìtumọ̀ àwọn nǹkan yìí. ẹ wo mò ń bọ̀ náà ẹ jẹ́ n kọ́kọ́ wo fídíò náà mò ń bọ̀. Nigerian students, Ibolewa, articulate Nigerian students. Greatest Toto, greatest to God bless you. Thank you for joining us, gentlemen of the fourth estate of Rem. We appreciate you, and of course, as we proceed in the recognition. wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wá ń bí yóò kú kọ́ ni onítọ̀ọ́dún méjì lọ́dọ̀ ìyá o. mo rò pé rí n tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá rí n tuntun play fún yín ẹ rí i pé ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní ọba Ràṣídì Ládọjà ó kí gómìnà ó kí àwọn ènìyàn àwọn ẹni bí ẹni tó wà ní eyín ní occasion náà ṣùgbọ́n o ìgbà tí ọba Aláàfin tọ̀yọ́ eyín ọba Hakeem Ọwọ́adé tó náwó sí ẹ rí i pé kò gba owó náà kí ni ìdí tí òjò gbọ́wọ́ náà ẹ kọ́kọ́ tún wò náà mò ń padà bọ̀. wá ń bí yóò kú kọ́ ni onítọ̀ọ́dún méjì wá ń bí yóò kú kọ́ ni onítọ̀ọ́dún méjì wá ń bí yóò kú kọ́ ni onítọ̀ọ́dún méjì. ọ̀pọ̀ èèyàn ni ò mọ ìdí tí ò jẹ́ kí bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ò fi gbọ́wọ́ tí eyín Aláàfin tọ̀yọ́ tó nà sí ẹ jẹ́ n kọ́kọ́ wá ṣàlàyé ìdí tí bàbá ò fi gbọ́wọ́ sí n tún wá ṣàlàyé in tó tún ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. gbogbo iná lẹ mọ̀ pé ńgbà tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó kí gómìnà Ṣèyí Mákindé gómìnà dìde ìgbà tó tún kí àwọn ènìyàn bí èèyàn àwọn ẹni bí ẹni níbẹ̀ náà gbogbo wọn ni wọ́n dìde gẹ́gẹ́ bí ọba aládé àti pé gẹ́gẹ́ bí ọjọ́ orí tó wà lórí bàbá Ràṣídì Ládọjà. ṣùgbọ́n o nígbà tí bàbá dé ọ̀dọ̀ Aláàfin tọ̀yọ́ orí ìjókòó l'Aláàfin tọ̀yọ́ wà tí bàbá sì ń wòye pé ó yẹ kí Aláàfin tọ̀yọ́ kó dìde tí ò bá tiẹ̀ bá òun lọ́wọ́ kó dìde kó tó di pé yóò náwó náà ṣùgbọ́n Aláàfin tọ̀yọ́ ò sí bẹ́ẹ̀ orí ìjókòó ló ti náwó sí bàbá. tá a làgbà tá a lẹ̀gbọ́n nínú Aláàfin tọ̀yọ́ àti ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yín ọba Ràṣídì Ládọjà tá a bà ní ṣàbòsí tá a ní figbá kan bọ̀kan nínú ìtàn ilẹ̀ Yorùbá ká kọ́kọ́ mú láti bẹ̀hùn. Aláàfin tọ̀yọ́ ó ju t'Olúbàdàn lọ eyín nínú ìtàn Yorùbá nínú ọba ládéládé. ẹ má sì mí gbọ́ mò ń yọ́ bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Aláàfin tọ̀yọ́ ó ju ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ nínú ìtàn ilẹ̀ Yorùbá tá a bá ní ká máa tó bí wọ́n ṣe pọ̀wọ́ léra wọn.
ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ojú ti là tá a bá ní ká wo ọjọ́ orí bàbá Rasidi Ládọjà sí ọjọ́ orí eyín ọba Abdulhakeem Ọ̀wọ́adé, ẹ̀yin náà rí i pé nǹkan ju nǹkan lọ níbi ká mọ̀ọ̀yàn, níbi ọjọ́ orí, níbi owó, níbi ipò gan, nǹkan ju nǹkan lọ. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń sọ wípé lóòótọ́ náà a mọ̀ wípé nínú ìtàn Yorùbá ọba tìlú Ọ̀yọ́ ojú tó Olúbàdàn lọ, ṣùgbọ́n tá a bá ní ká wo ọjọ́ orí ó jìnnà síra wọn. Àpọ́nlé lára ń fẹ́ pé ó yẹ kí ọba Abdulhakeem Ọ̀wọ́adé yóò ti Ọ̀yọ́ ó yẹ kó dìde kí baba ní. Bí baba ṣe dọ́dọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ jókòó, ó yẹ kó dìde kó tó nawọ́ sí baba láti wípé kí wọ́n jọba wọ́. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti ń sọ. Àwọn ènìyàn sọ wípé láti ìgbà tí ọba Abdulhakeem Ọ̀wọ́adé tó ti di Aláàfin t'Ọ̀yọ́ pé ẹnu ti ń kùn ún jù. Gbogbo iná lẹ mọ̀ aáwọ̀ tó gbóná girigiri tó ṣẹlẹ̀ láàrin òun àti Tọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá. Gbogbo yín náà lẹ mọ̀ pé oyè Ọ̀kanlọ́mọ ó dá wàhálà lẹ̀. Àwọn oríṣiríṣi nǹkan ló tún dá wàhálà lẹ̀ bíi pé tá a làgbà tá a lẹ̀gbọ́n, èèyàn tá a bá ń sọ̀rọ̀ nípa oyè tí ẹnìkọ̀ọ̀kan wà, èèyàn ní ilẹ̀ Yorùbá tá a bá ń ráǹkì àwọn lọ́balọ́ba. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn ènìyàn sọ wípé tá a bá ní a máa roléhùn nǹkan bàjẹ́ torí 20th century láwà, ó yẹ ká máa jọ pọ́nra wa lé ní. Kò sẹ́ni tí ò mọ̀ tán Yorùbá pé tá a bá ń sọ̀rọ̀ lọ́ba àwọn aládéládé, tá a bá ní àkọ́kọ́ mọ̀ wò Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ làgbà. Bákan náà Aláàfin t'Ọ̀yọ́ ó tẹ̀lé, ká tó wá máa sọ àwọn tòlúwò, àwọn tí Olúbàdàn bám lọ. Wọ́n ní ṣùgbọ́n o, eyín báwọn ènìyàn ṣe sọ online, wọ́n ní ṣùgbọ́n ní ọjọ́ orí ó yẹ kí ọpọ́n Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn kọ́pọ́nlé kó fi dìde. Ẹ̀yin olólùfẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ò ní jẹ́ ọba tẹ subscribe ní sórí YouTube channel yìí. Pìtìpìtì ayé kò ní bá wa eyín lọ́dún tó ló tá a wà. Kí ni èrò tiyín eyín bí ọba Abdulhakeem Ọ̀wọ́adé eyín ti t'Ọ̀yọ́ bí kò ṣe dìde kí ọba Rasidi Ládọjà eyín Olúbàdàn tilẹ̀ Ìbàdàn? Kí lè èrò tiyín tẹ́ lè sọ? Ṣé ká sọ pé ìgbéraga pé mo ju Olúbàdàn lọ ní ti ìtàn ni, àbí ká sọ pé aáwọ̀ míì ló ń bẹ láàrin àwọn méjèèjì? Ẹ̀yin olólùfẹ́ mi, kí lèrò tiyín? Ẹ lọ sábàlá Oríwísí, ẹ sọ èrò tiyín, èyí ò sí comment section. Má gbàgbé ẹ share fídíò, ẹ subscribe èyí sí YouTube channel wa.